Olùṣọ́ ọkọ Tèmítọ́pẹ́ Òṣọbà. A fẹ́ béèrè question lọ́wọ́ yín sà. Ẹ sọ yí pé Tèmítọ́pẹ́ Òṣọbà ó ń gbó, ó ń fagbó, ó ń ṣe gbogbo ẹ̀ lẹ́ẹ̀ ṣe fàyè gbà ní church. Ẹ jọ̀ọ́ o, first question, kí ni ìwé Jòhánù orí karùn-ún ẹsẹ̀ 32 sọ? Ó ní èmi kò wá ìpè àwọn olódodo bí kò ṣe àwọn ẹlẹ́ṣẹ̀ sí ìrònú pìwàdà. First question sir. Ẹ jọ̀ọ́ second question tẹ́ bá mi béèrè lọ́wọ́ olùṣọ́. Ẹ sọ pé torí Tèmítọ́pẹ́ mú gbó lẹ̀ ṣe fàyè gbà ní church, but tí amúgbó kan tàbí olè kan tàbí 419 kan tàbí ọ̀daràn kan tó bá mú owó ìdámẹ́wàá ìkọ́lé ìmọ́lẹ̀ gbogbo ẹ̀ wá sílé Ọlọ́run tàbí ó fi ọkọ̀ bọ̀gìnì ta ilé Ọlọ́run lọ́rẹ, ilé Ọlọ́run tí ń ṣe máa gbà sà. Ó ti padà di woro sí woro lórí ọ̀rọ̀ Tèmítọ́pẹ́ Òṣọbà bí arábìnrin yìí ṣe tó ń jáde o wàá tú àṣírí ọkọ rẹ̀, gbogbo àwọn kan tí ó lè jẹ́ kí a mọ̀ wípé arákùnrin ọ̀hún ló ṣekú pa arábìnrin Tèmítọ́pẹ́ Òṣọbà ni arábìnrin yìí tú síta o. Ẹ jẹ́ ká gbọ́ látẹnu rẹ̀. Àti tún béèrè yẹn tún jẹ́ ká tẹ̀síwájú. Ẹ tún sọ wípé Tèmítọ́pẹ́ owó tó fún yín is 1.2 million. Kí ni right tẹ́ ẹ ní àsọmọ ọkùnrin, tẹ́ ẹ lọ́wọ́ méjì, tẹ́ ẹ lẹ́sẹ̀, tẹ́ ẹ lápá, tẹ́ ẹ lójú láti máa sọ jáde pé ẹ gba 1.2 million lọ́wọ́ obìnrin? I can sense you believe so much in evidence that they should take you to the court. Olùṣọ́, ṣe rí tẹ́ ẹ bá jẹ̀bi ní kóòtù ayé, kóòtù ọ̀run kọ́. Ojú Ọlọ́run wo gbogbo wa ṣe rere. Gbogbo wa la máa fàyè sílẹ̀, gbèsè tí gbogbo wa jẹ́ tá máa san ni. Ṣé rí gbogbo àwa tá ṣì ń gbé evidence jáde ń sìn, àwa tá ń gbé fídíò jáde, àwa náà máa san gbèsè tí Tèmítọ́pẹ́ Òṣọbà san yẹn ńjọ́ kan. Bẹ́ẹ̀ ni, ṣé rẹ́yìn family Tèmítọ́pẹ́ Òṣọbà, ẹ̀yin ẹbí ìyá Tèmítọ́pẹ́ Òṣọbà, ẹ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. Mi ò ní sọ̀rọ̀ jù. Ṣé mọ̀ pé ẹ̀gbọ́n artist kan àbí actor tó ń ṣe fíìmù ó gbé fídíò lọ sí orí sàréè ìyá Tèmítọ́pẹ́ Òṣọbà? Ṣé mọ̀ pé the first question tí màá nìyẹn béèrè lọ́wọ́ yín ni pé kí ló dé tí orí sàréè yẹn rí bẹ́ẹ̀ yẹn tí wọ́n ò rókò bẹ̀? Kò dáa o, kò dáa o. Mo fẹ́ kẹ́ ẹ ro gbogbo ìwà tí everybody títí dé orí èmi dé orí gbogbo yín tẹ́ ẹ mọ̀ Tèmítọ́pẹ́ Òṣọbà. Ẹ̀yin tẹ́ ẹ bá ṣọ̀rẹ́, èmi náà tó jẹ́ kọ́sítọ́mà mi, gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ bí, tẹ́ ẹ jára, tó bá jẹ́ wà dáadáa ni gbogbo wa wá wù sí, kọ́lọ́run kó dá wa lẹ́jọ́. Ṣùgbọ́n tó bá jẹ́ wà búburú ni ẹnikẹ́ni tó wù sí Tèmítọ́pẹ́ Òṣọbà kó tó lọ, gbogbo yín lẹ máa jèrè iṣẹ́ ọwọ́ yín. Ẹ wo, gbogbo yín tẹ́ fìyà jẹ Tèmítọ́pẹ́ kó tó kú, gbogbo yín ẹ máa jẹ, ẹ jẹ ń bẹ, ọmọ yín á jẹ ń bẹ, ìran yín á jẹ ń bẹ. Olùṣọ́, kí lọ̀rọ̀ kàtìkàtì tó ń jáde lẹ́nu ìránṣẹ́ Ọlọ́run? Ṣó dẹ̀ yẹ ẹni tó ṣe interview yẹn fún yín, ṣó yẹ kó jẹ́ kẹ́ ẹ wọ sùtánà ṣe interview yẹn kẹ́ ẹ dẹ̀ máa sọ ìsọkúsọ tẹ́ ẹ̀ ń sọ kátàkátà kótókótó tẹ́ ẹ̀ ń sọ yẹn? Yàwó Taylor, ṣé nígbà tí Jésù tó wà ní Gálílì, ṣé ọ̀daràn ò jókòó pẹ̀lú Jésù ní Gálílì? Yàwó Taylor, ṣé olóṣó ò jókòó pẹ̀lú Jésù ní Gálílì? Ṣé ọ̀daràn ò jókòó pẹ̀lú Jésù ní Gálílì? Júdásì tó fi Jésù hàn, ṣé kò jókòó pẹ̀lú Jésù ní Gálílì? Ó bá Jésù rìn. Ó bá Jésù rìn. Dáadáa. Kí ló tún bá Jésù ṣe? Yàwó Taylor, Ó tún jókòó ti Jésù. ó tún jókòó ti Jésù. Ó wá nítorí Tèmítọ́pẹ́ Òṣọbà ń mú gbó, ó ń fa oríṣiríṣi, ó lóun ṣe lè fàyè gbà nílé Ọlọ́run. Àwọn pásọ̀ mi gan wà tó ẹgbẹ́ wọn jí gbóòmù lábẹ́. Tó ń jí gbóòmù, ẹ̀gbọ́n mi, àwọn pásọ̀ mi tún. Pásọ̀ mi wà tó wọrí ọ̀tá ní Sunday. Àti kọ́kọ́ lọ wégbó. Ẹ̀gbọ́n mi sọ pé pásítọ̀ mi wà kó tó lọ sí orí pẹpẹ lọ́jọ́ Sunday, àti kọ́kọ́ lọ fi orí ẹ̀ yó. Ẹ má ròyìn pé bóyá ìkan tí Tèmítọ́pẹ́ ṣe, that's the end of her life when she was alive. Olùṣọ́, sórí, mo rí pé you believe so much in yourself pé they should charge you to court because you know the court deal with evidence, àbí? Sórí tí kóòtù ayé bá sọ pé o jẹ̀bi, sórí kóòtù Ọlọ́run ó máa ṣèdájọ́ ẹ̀. Olùṣọ́ ẹ̀jata dídín àbẹ́ ẹ̀jata dídín? Olùṣọ́ ẹ̀jẹ̀ toast bread àbí ẹ̀jẹ̀ toast bread Tèmítọ́pẹ́ tó fi oògùn ẹ̀ ṣe?
Let me tell you something. Ṣé rí nígbà tí 30 million tán? Àti Temitope, that is why you see that lady, she was everywhere on every lórí WhatsApp gbogbo àwọn èèyàn. Because on try láti meet up nínú marriage yẹn. Because nǹkan tí ṣe rí foundation ìfẹ́ yẹn, the foundation of that marriage, it's 30 million yẹn ni foundation ìfẹ́ yẹn. Nígbà tí 30 million dẹ̀ ti tán, foundation ti fẹ́ wó, ó ti ń shake. Ó wá fi àwọn blọ́ọ̀kù, àwọn 5,000, àwọn 2,000, àwọn toast bread, àwọn titus, àwọn ẹja kíká, wọ́n wá fi ń gbé foundation dúró. Kí ni 5,000, 3,000 níwájú olùṣọ́ tó bẹ́ẹ̀ ná 30 million. Olùṣọ́, kí ni àwọn kan tẹ́ ń gbé wá sí wọ́ọ̀dù láti rí? Olùṣọ́, kí lẹ̀ ń ròyìn nípa iṣẹ́ Ọlọ́run? Olùṣọ́ tó bá béèrè lọ́wọ́ yín ní ọjọ́ ìkẹyìn pé kí lẹ gbélé ayé ṣe, tẹ́ bá dẹ̀ ń ṣàlàyé ọ̀rọ̀ Temitope Osoba níwájú Ọlọ́run, ṣé ẹ̀dẹ̀ máa dúró níwájú Ọlọ́run ṣá? Olùṣọ́ kò dáa o. Olùṣọ́, tí Temitope Osoba tí ó bá níyà, tí ó bá ní ẹbí láti gbèjà ẹ̀, mo fẹ́ kẹ́ mọ̀ yín pé gbèsè ikú gbogbo wa la jẹ́ tá dẹ̀ máa san o. Tó bá wò yín pé ó fi owó ọlá gbá Temitope Osoba lójú, because kò ní ẹbí, kò ní ará, kò ní ẹnikẹ́ni láti jà fún. Olùṣọ́, rántí wípé ní ọjọ́ ìkẹyìn wàá ròyìn ohun gbogbo tó gbé ilé ayé ṣe tó bá kù ìwọ nìkan o. A máa ṣí ìwé yẹn fún ẹ o, a máa ṣí fẹ́mi náà, a máa ṣí fún wọn náà o. Olùṣọ́, ẹ gbà lọ́wọ́ tèmi o. Olùṣọ́, ẹ gbà lọ́wọ́ mi o. Olùṣọ́, ṣé rí gbígbà tí mo lè máa gbà lọ́wọ́ mi, I will ask you questions every day. Ni màá máa fi béèrè questions lọ́wọ́ yín. Gbígbà tí mo lè máa gbà, it's not like maybe mo fẹ́ ṣe nǹkan kan, I don't even know you, but every day I will be asking you questions pẹ̀lú ìlànà Ọlọ́run. Ìyàwó Taylor, ẹ mú ọmọ yẹn, ẹ promise ẹ ní love, ẹ ò fún. Ẹ promise ẹ ní peace, ẹ ò fún. Ìyàwó ilé ẹ̀dẹ̀ ń gbé screenshot síta, tí ẹ̀dẹ̀ ka Bíbélì ṣá. Ṣé bẹ́ẹ̀ ilẹ̀ ní kọ́ Ìyàwó Taylor, ìyàwó ilé kan, ọmọ yẹn pè níjọ́ tọmọ yẹn fẹ́ kú. Ó ní mọ́mì, ẹ jẹ́ kó máa bọ̀ níbi báyìí kó wá gbé òkú o. Àwọn family Temitope, wọ́n ṣà narrate story, nobody was there. Wọ́n nígbà tó ń gbé lọ, wọ́n ṣà ń gbé lọ, wọ́n ṣà ṣe díṣídíṣí. Wọ́n nígbà tó máa gbé dé church yẹn, wọ́n ní wọ́n ti tilẹ̀kùn church yẹn pa. Mọ́mì yẹn ló dẹ̀ ní kó máa gbé bọ̀. Wọ́n wá ń pe mọ́mì ò gbé kọ́. They waited there for 2 hours. Nǹkan tí mo wá sọ ní Ìyàwó Taylor ni pé tó bá jẹ́ pé wọ́n ti church yẹn pa, tó ọmọ yẹn rí mọ́mì yẹn bá sọ̀rọ̀, because mo rí pé ọmọ yẹn love mọ́mì yẹn. Mọ́mì yẹn lè console ẹ̀, ṣé mo pé lédi yẹn lè máa kú. Ìwọ tó ní kó máa gbé yọ̀bọ̀, ṣé o mọ̀ tẹ́lẹ̀ kó church sí bí Ọlọ́run pa ni? Ẹjọ́ ẹ jẹ́ ká fi gbogbo ojú ayé everybody ń ṣe iṣẹ́. Ìyàwó Taylor, ṣé Júdásì òjòkó pẹ̀lú Jésù ni àbí orí olùṣọ́ ìgbálẹ̀ ni? Ẹjọ́ bá mi bèrè lọ́wọ́ olùṣọ́, ṣó jẹ toast bread àbí kò jẹ toast bread? Ìyàwó Taylor, nígbà tí 30 million yẹn wá tán, ó yẹ yín, ìgbà tó délé 30 million fún lédi yẹn tó wọ́n yẹn wá tán, lédi yẹn ṣáà ń tọ́ láti àwa máa tọrọ owó kiri, a máa tọrọ 5k 10k kiri. Bóyá àgbà tówó ti wá tán pátápátá ló wá lé lédi yẹn kúrò láyìíká. Gbogbo yín tẹ̀ ń sọ̀rọ̀ ní ọjọ́ ìkẹyìn. Ìyàwó Taylor, ìyàwó ẹ ni. Òun gan ti dẹ́ṣẹ̀ bóyá wọn yẹn. Ẹ ṣe olùṣọ́ wọn ló ti dẹ́ṣẹ̀. Ṣọ́ọ̀ṣì yẹn ṣé òun ló ní ní àbọ̀ lọ́hùn? Wọ́n ní ṣé wọn ló ní ṣọ́ọ̀ṣì àbọ̀ lọ́hùn? Yes, that's my point. kì í ṣe èèyàn kan ló ní church. Ayé yẹn á dà. Ọlọ́run ló ní church, òun ní láti àti léèyàn kan. Olólè o, wọ́n lé Temitope Osoba o, Ìyàwó Taylor, ọ̀lẹ́ o, ọ̀lẹ́ o, ọ̀lẹ́ o, Ìyàwó Taylor, ọ̀lẹ́ o.